káalẹ́ o. Ẹ káalẹ́ o bàbá. Ẹ tuntun dé lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni o. Àti dé o, àwa láàmú wa, ẹ̀yin láti mọ̀ bá. Àṣẹ. Àṣẹ. Ó dàgbà ó dògbò. Àṣẹ. Gbogbo wa ṣáà la ti kẹ́kọ̀ọ́ nínú gbogbo àlọ́ tí a ti ń pa sẹ́yìn. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ sì rántí èyí tí a pa fún yín lánàá. Bẹ́ẹ̀ni. Ó sì rí dájú pé ẹ mú lò. Bẹ́ẹ̀ni. Àlọ́ alẹ́ yìí ó lékè ń kà. Àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Kí ló kọjá wájú ilé ọba tí ò kọba, ta ló mọ̀ ọ́? Èmi mọ̀ ọ́. Àjíkẹ́, ó yá sọ fún wa. Òjò ni o. Kò gbà á, ta ló mọ̀ ọ́? Èmi mọ̀ o. Àmọ̀kẹ́, ó yá sọ fún wa. Àgbàrá òjò ni bàbá. Ó gbà á. Àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Ìyàwó tó wà nínú ilé, ìròrí rẹ̀ wà ń ta, ta ló mọ̀ ọ́? Èmi mọ̀ o. Àṣàkẹ́, ó yá sọ fún wa. Èéfín ni o bàbá. Ó gbà á. Múso. Ẹ̀yin ènìyàn mi. Ó bàbá. Gàgà ọwọ́ kan ò lè yọ iná orí. Bẹ́ẹ̀ sì ni bí Gàmbàrí bá pa Fúlàní, kò lẹ́jọ́ nù. Gẹ́gẹ́gẹ́ ní ṣe lérì ní ọrùn. Bẹ́ẹ̀ sì ni kọ̀lọ̀bọ̀ ní ṣe lérì ní ìpàkọ́. Ẹ̀yin ènìyàn mi. Ó bàbá. Ìlú abẹ́tẹ̀ nílùú Oòduà. Awo tí ò tó awo kì í bá wọn jó sí i. Ìlú àgídìgbo ni ó lù fún yín lálẹ́ yìí. Ǹjẹ́ tẹ mọ̀ ìlú àgídìgbo? Ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn ló sì ń lù ú. Ìlú kan wà, ìlú ayé. Ìlú ayé. Kí ni a máa ṣe? Kí ni o lérò tí ó yẹ kí ó jẹ́ ìpinnu wa? Nítorí pé báyìí o, ó ti wà ní ìkóríta kò yé mi mọ́. Mo ti ń kìlọ̀ fún ọ. Ó ti tó bí oṣù mélòó kan láti jáwọ́ kúrò nínú ìwà ibi tí a wà yìí. Ṣùgbọ́n ṣe ni o máa ń kọ etí ikú sọ́rọ̀ mi. Wo bí gbogbo nǹkan ti rí. Níbo làwọn ogun wa wà? Gbogbo ẹ̀ ló ti lọ ìrìn àjò ààrẹ má bọ̀. Ó sì wà níbí báyìí. Ó jókòó. Wo arábìnrin, ọ̀nà àbáyọ náà ni mò ń wà. Kódà mo kábàámọ̀ pé n kò gbọ́ tìrẹ. Ẹ kú àpérò o. Tọkọ-tìyàwó. Mo wá láti wá gba owó mi tí ẹ jẹ mí láti oṣù pípẹ́. Mo ń dúró fún owó mi, ẹ jọ̀ọ́. Ẹ ṣe awẹ́wà yín ní ìní. Ẹ dá mi lóhùn. Kòkó mọ́ ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ ṣe sùúrù. Ẹ fún mi ní ìgbà díẹ̀, máa san owó yín. Ẹ jọ̀ọ́, ẹ fún mi lọ́jọ́ mélòó kan, máa dá owó yín padà yá wa, ẹ jọ̀ọ́. Ẹ wò. Ẹ jọ̀ọ́ ìyá wa. N ò wá níyì láti wá tẹ́tí sí ìpàrọwà kọ́kọ́ lẹ́nu ẹ̀yin méjèèjì. Mo wá láti wá gba owó mi ni. Kò sì sí ohun kan tí yóò dá mi dúró láti má gba owó mi lónìí. Ẹjọ́ kí ni mo tiẹ̀ wá ń gbà yín? Ìyàwó ẹjọ́ má ṣe báyọ̀. Ẹ jọ̀ọ́ ìyá wa. Ẹ jọ̀ọ́. Ẹ ti kó gbogbo rẹ̀ lọ́tà. Kí n má bàa róhùn gbé fi dígbò owó mi. Irọ́ ńlá lẹ pa. Ní báyìí, mo tilẹ̀kùn ilé yìí pa. Ẹjọ́ ìsàlù ayé àwọ̀. Ẹ̀sàlù báyìí ẹjọ́ yóò báyìí ẹjọ́ ti ṣe wá báyìí. Obìnrin ti parí o. Ó ti parí o. Bàbá méjèèjì yàrá wa fún. Ó ti bọ́ lọ́wọ́ wa. Ẹ pẹ̀lẹ́ o. Èmi náà gbọ́ ohun tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n àpẹ́ mi náà nílò láti gba owó mi báyìí. Tó ṣaṣọ ohun yín àbí tọkọ yín. Ìyàwó ẹjọ́ àdánwò yín padà. Ìyàwó ẹjọ́ bó ṣe bá wọn ẹjọ́ ìyá wa. Ẹjọ́ ìyá wa.
ẹ sì yá ọ lọ. Wọ́n gba kọ́bọ̀ 15 yìí kí o lọ wá ohunkóhun tí o mọ̀ tí o lè jẹ. Ó ti tó ọjọ́ 2 tí a ò ti jẹun kankan. Tí èmi àti ìyá rẹ bá kú sínú ebi, ìwọ kò ní kú. Ìwọ máa lọ láti lọ ra ohunkóhun tí o mọ̀ tí o lè jẹ. Lọ sí ìlú kejì kó lọ wá nǹkan jẹ. Dákun o, má fi ojú wa sọ́nà o. Ìyẹn tí Elédùà bá pa á mọ́ títí yóò fi padà. Bàbá mi ẹ má jẹ lọ bàbá mi. Yá mi kó lọ wọ́n máa lọ. Pẹ̀lẹ́ ilẹ̀ báwo ló ti ń ṣe ọ́? Níbo ló ń lọ? Àti wípé níbo ló ti ń bọ̀ tó fi rẹ̀ ọ́ tó yìí? Mo ń bọ̀ láti ìlú Ìlàkọ̀sẹ̀ ni. Mo ń lọ sí ìlú òdìkejì láti lọ wá ohun tèmi àtẹbí mi yóò jẹ. Tí Elédùà ò bá pè lóúnjẹ àjẹgbẹ̀yìn wa. Oúnjẹ àjẹgbẹ̀yìn kí ló dé? Bàbá, mo lérò pé kí n má fi tèmi dá yín lágara. Kò sí ohun tí o lè sọ fún mi. Bàbá ó kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Mi ò mọ ibi tí màá ti bẹ̀rẹ̀, bí màá ṣe bẹ̀rẹ̀, ọ̀nà tí ń gbà parí rẹ̀. Síbẹ̀ gan mi ò mọ ohun tó fà á. Kí gan-an ni? A ní kò sí ohun tí o lè sọ fún mi sẹ́. Àwọn òbí mi ti wà níwòwò nítorí pé àwọn tí wọ́n jẹ ní gbèsè ní láti gba ohun tí wọ́n jẹ padà. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé olówó bíi bàbá mi lè di aláìní ilé ní ọjọ́ kan ṣoṣo. Ṣé kò ní àfojúsùn fáyé ara rẹ̀ ni? Ṣó ṣe bí ní? Tálẹ̀ ẹ̀ka fẹ̀sùn kàn ṣé bàá mi ni àbí ìyá mi? Kí ni ìdí tó fi gbé yìí láyé kó ṣẹlẹ̀? Omi inú ń kọ mí lórí gbogbo àwọn ohun tá a ti lò. Àwọn owó, ọ̀rọ̀, ẹrú tí a ní tẹ́lẹ̀ láti mọ ohun tí wọ́n lọ lé lórí. Ọmọ mi, fi ara balẹ̀. Ogún kọ́bọ̀ tó wà lọ́wọ́ mi ló kó àwọn òbí mi. Wọ́n fún mi ní owó yìí láti lọ wo oúnjẹ rà kódà bí a bá kú láì ní aṣọ tàbí láì rí légbé. Láì lé ènìyàn kankan láì ká wa. Bí a bá kú nítorí ebi, á jẹ́ pé lè rí Elédùà nù. Òye ohun tí ò ń sọ yé mi ju bí o ṣe lérò lọ. Àmọ́ bí n bá ní ohun tí mo lè ṣe, ǹjẹ́ o gbà mí láyè láti ràn ọ́ lọ́wọ́? Tí Elédùà bá fi sí i lọ́kàn, ta ni èmi láti sọ́ra? Ìfẹ́ ẹ̀mí ìmoore hàn. Kí ni orúkọ rẹ? Àdìtú Elédùmarè lórúkọ mi. Orúkọ náà dára. Tí o bá fẹ́ béèrè, orúkọ tèmi ni Òtítọ́. Mo fẹ́ lè sọ pé mo gbọ́ orúkọ yẹn. Bẹ́ẹ̀ni, Àìsíkò ni ó ṣe òun. kò tọ́pẹ́, a kì í dúpẹ́ ara ẹni. Òtítọ́ fìkàlẹ̀ sí òtítọ́ ènìyàn tó tí Ọlọ́run dá. Inú mi á sì máa dùn ní ìgbàkígbà tí mo bá rí ọ nítorí pé ohun gbogbo tí mo rí tó yí ọ ká àlàáfíà àti òye ni. Ó mà tójọ́ mẹ́ta. Òótọ́ ni, ọ̀nà mi ti jìn. Ó yé mi. Ta ni yìí pẹ̀lú rẹ tí mo bá máa mọ̀? Ó ṣeun ọ̀rọ̀. Nítorí arákùnrin yìí ni ìdí tí mo ṣe wà níyì. Ó ṣàlàyé ohun kọ̀ọ̀kan fún mi tí mo sì lérò pé wàá lè ràn lọ́wọ́. Ìdí nìyí tí Elédùmarè ṣe ṣẹ̀dá rẹ̀. Wọ́n mọ Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Àṣẹ. Ojúṣe kan ṣáà ni ti tèmi. Elédùmarè ni yóò jẹ́ kó ṣeé ṣe. Ẹ̀yin arákùnrin ọ̀ká àbọ̀. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Àdìtú Elédùmarè. Àdìtú Olódùmarè. Báwo ni mo ṣe lè ràn ọ́ lọ́wọ́? Àwọn òbí mi ò bèrè ayé àti ìpọ́jú tí wọ́n ti wà níwò. A kò ní oúnjẹ, a kò ní aṣọ, a kò rí légbé, a ò lára. Òtítọ́ ni pé a ti fìgbà kan ní àwọn nǹkan wọ̀nyí kó tó di pé gbogbo ẹ̀ pòórá bí iṣó. Ẹ jọ̀ọ́ ẹ ran àwọn òbí mi lọ́wọ́, ẹ jọ̀ọ́. Elédùmarè ló ní ìrànlọ́wọ́. Ṣùgbọ́n
wọ́n bẹ̀rẹ̀ ojúṣe tèmi wọ́n ràn ọ́ lọ́wọ́. ẹ ṣé gan ni màá mọ̀ tó lórí pẹ́ ẹ ṣé gan. tó o bá ti mọ òtítọ́ tó o sì ti mọ̀ mí òtútọ́ sì mọ́. ẹ ṣé ó ṣe wọn ọ̀rọ̀ ó ṣe tó jẹ́ kójú ó tì mí n máa rí ọba o. lẹ wà fúnra fún. aláwọ̀ oore ìyẹn tí ń ṣe òtítọ́ ẹni tó mú mi mọ ọ̀rọ̀ ló bùkún mi pẹ̀lú ọ̀rọ̀ yìí o inú àwọn òbí mi á sì máa dùn pé mo kó ire wálé mo kọ́rọ̀ wálé ẹni tó gbaṣọ lára wọn ó rò bóun ti yẹ̀yẹ́ wọn mo kọ́ lédùwà tó bùkún wọn ni lédùwà ó ṣe wọn inú mi sì ń dùn ayọ̀ mi sì ń kún. Elédùà sì ń bẹ pẹ̀lú wa. báwo ló ṣe dé pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. torí owó tí a fún ọkùnrin tó mú kó tí ó kó dé. báwo ló ṣe dé pẹ̀lú. Ìyá mi ìgbà tí mò ń lọ sí fẹ̀yìntì ni mo ṣalábàpàdé bàbá kan tí ń jẹ́ òtítọ́ ní ọ̀nà. ẹni tó mú mi mọ ọ̀rọ̀ àwọn ló ní kí wá ní ìgbàkúùgbà tí ìbá ti nílò ohunkóhun kọ́lọ́run wà pẹ̀lú wọn. àṣẹ ẹ wọ́sọ má ṣe má ṣe wọ́sọ ẹ wọ́sọ. ṣé ìwọ mọ̀ pé ohun tí àwọn ènìyàn fẹ́ gbọ́ ni ohun tó bá wọn lára mu àti wípé tá bá kọ̀ láti sọ fún wọn wàá di ọ̀tá wọn ṣé wọ́n lérò wípé wọ́n máa gbọ́ tá bá sọ bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ fún wọn. ó lẹ́nu dákú àwí ohun tí ò rí jẹ́ nítorí lọ àfọ̀rọ̀gùn ju bí ó ṣe kù lọ àwọn àjàre aláre tí aláre ò bá dúró re ni wọ́n lọ jẹ́ kí ó lè tán kú síbò ìkà lẹ́yìn irọ́ tún ni. èmi ọkùnrin mẹ́wàá lẹ́ẹ̀ké sí yẹn èèyàn gbọ́dọ̀ nírú yín lẹ́gbẹ̀ẹ́ kó tún ní ó kú ibi tóun yóò gbé gbà ṣebí ìwọ rèé ìdààmú wàhálà ìjákulẹ̀ ẹrù gbogbo alẹ̀ sí à ń kí èmi nìkan. òun ni èmi fúnra lára mi rí nígbà tí ó ń wa iṣu náà. kábíyèsí àwọn ènìyàn wọ́n pa ọmọ mi ní. ẹ pa ọmọ ẹ rí. òtítọ́ kí ni láti sọ sí ọ̀rọ̀ náà. kábíyèsí o ó mà ṣe o tí a bá ní kí a wo ìyá yìí àti tí a bá ní kí a fojú inú àti ọkàn wò a ó rí i pé ìyá yìí ò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí àwọn aráabí fi kàn án. rárá o òtítọ́ mo ní mo rí pẹ̀lú ojú méjèèjì mi ẹni kó fi ara rẹ̀ gégùn tí kò bá jẹ iṣu rí tàbí tí kò bá jókòó rí ó yá ẹ jẹ́ kó ṣe yẹn. kábíyèsí mo jẹ́ fámi gégùn. àbí o ẹ sì máa họ́ọ̀mù họ́ọ̀mù. ìdájọ́ mi rèé kí a lọ fi ìyà tó tọ́ àti tó yẹ jẹ kí tẹ̀mí ò fi bọ́ lára rẹ̀. àbúrò mi ó máa ń ṣe dáadáa nípa ṣíṣe àfihàn lọ́nà tí ó tọ́ àmọ́ òun tán ọ sọ́nà lọ́nà tí ó tọ́ gẹ́gẹ́ bí o ti ṣe lánàá. kí ni mo ṣe lánàá ìyá aláìlára yẹn ojúṣe rẹ ni kò jẹ́ káwọn èèyàn mọ òótọ́. bẹ́ẹ̀ ni báwo ni àwọn ènìyàn yóò ṣe mọ òótọ́ nígbà tí ó tayọ ìṣẹ̀lẹ̀ tí ó ṣe. báwo nìyẹn ṣe jẹ̀bi tèmi ó lẹ́nu mo lẹ́nu ó lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ ṣé mo ní kó má sọ̀rọ̀ ni
àbí ọ̀rọ̀ tèmi ní ẹ lára? bẹ́ẹ̀ ni ó ní mi lára nígbà tí ó ṣe àgbékalẹ̀ ìṣẹ̀lẹ̀ náà lọ́nà tí ó tọ́. Òtítọ́ fúnra rẹ̀ gan kò mọ̀ òtítọ́. Ṣé ìwọ mọ̀ pé àwọn ènìyàn fẹ́ máa gbóhùn rẹ nítorí o máa ń ṣe ìmẹ́lẹ́, o ò lákìtìyàn? Àwọn tó rọ̀gbà yẹ ká wọ́n ti tutù jù. Jẹ́ ká sọ̀rọ̀ nípa àlàáfíà. Tá bá rí yẹn níbi gbogbo, dídákẹ́ ni yóò dákẹ́. Kò sí ohun tí ó lè ta àwọn ènìyàn jí. Kódà títí dórí oyè, kò lè sí àǹfààní fún wọn láti jiyàn níbikíbi nítorí ohun gbogbo tí wọ́n bá sọ kedere ni ó hàn. Àti wípé ṣáyé nìyẹn, kẹ́sì máa wò ó. Ìgbàgbọ́, níwọ̀n ìgbà tó bá ti nígbàgbọ́ nínú ara wọn, ohun gbogbo yóò máa lọ déédé, wọ́n yóò sì gbádùn. ṣé ohun tí ó nífẹ̀ẹ́ sí nìyẹn? Báwo ni màá ṣe fẹ́ yẹn? Ayé yóò ti dájú tó bá ní gbogbo yẹn. Kò ní sí ohun tí wọ́n yóò pariwo lé lórí. Wàá tilẹ̀ sọ pé ọkọ̀ gbádùn ìran wíwá náà. Ní ìyàtọ̀ mú tí kò mọwọ́ mẹsẹ̀ wípé kó jẹ́rìí sí pé òun ni. Wọ́n ní kó kọrin, ó kọ̀ kò kọrin. Ìgbà tó rí yàé ó kọrin. Wọ́n ní kó yọ̀dì, kò fẹ́ ṣe. Ìgbà tó jẹ ìyà ó yọ̀dì. ó sì sọ pé ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi, òun ṣojúṣe rẹ, òun ṣe tèmi, ó parí. ó dáa o, tó bá jẹ́ ohun tí ó nífẹ̀ẹ́ sí nìyẹn, já máa lọ. ṣùgbọ́n àbúrò mi lè máa dínà àwọn ènìyàn pẹ̀lú ìwà rẹ. ohun tí mo ní láti sọ fún ọ nìyẹn. Ayé anamọ́nàyé, aná àgbàlagbà kó ṣíọ̀ṣíọ̀. Mo kí yín, ìyá mi. Ó káre ọmọ mi, báwo ni àwọn ènìyàn ilé ayé ṣe ń ṣe o? Ẹ jẹ́rìí mi, wọ́n ń gbádùn mi, èmi náà sì ń gbádùn wọn. Irọ́ mo jẹ́rìí rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́. Òtítọ́, ó yẹ kí ó wà nítòsí. Òun ló ń wọlé bọ̀ yẹn. ayé tó tó àkàmàrà, ayé onínúure, ayé alálejò ayọ̀. ó gba àlejò omi, ó fún láyè tirẹ̀. ó gba àlejò òfurufú, ó fún láyè tirẹ̀. ó gba àlejò ènìyàn, ó fún láyè tirẹ̀. ó gba àlejò afẹ́fẹ́, ó fún láyè tirẹ̀. ó gba àlejò ẹyẹ ojú ọ̀run, ó fún láyè tirẹ̀. ó wá pín ara rẹ̀ sí méjì. ó pè kan láyé, ó pè kejì ní agbede méjì òun ayé. mo kí yín o ìyá mi. Káàbọ̀ ọmọ mi, báwo ni àwọn ènìyàn ilé ayé ṣe ń ṣe o? màá mi, mò ń sa apá mi. Ọlọ́run yóò yọ̀ǹda ọkàn tí wọn yóò lè fi gbọ́ tèmi. wọn kò fẹ́ gbà mí lẹ́gbọ̀n fún àbúrò mi irọ́. Ó yé mi, wàá túbọ̀ sa ipá sí i nítorí pé ojúṣe tí Olódùmarè fi dá ọ nìyẹn. Nǹkan kan wà tí ò tí mọ̀ nípa ara rẹ. Ní ọjọ́ tí a bí ọ, òróǹro la fi ṣe ìkómọjáde rẹ. Nítorí náà, yóò gba àwọn ènìyàn ní àkókò láti lè dúró fún apá kíkorò kí wọ́n tó rí èyí tó dùn. Túbọ̀ múra sí ojúṣe tí Olódùmarè fi rán ọ. Ṣùgbọ́n màámi, ẹ kò sọ ohun tí ẹ lò láti ṣe ìkómọjáde tèmi. Irọ́, lọ́jọ́ tí a bí ọ, a lo adùn, ìrèké, ọ̀sà, oyin, àwọn nǹkan tí a lò lọ́jọ́ ìkómọjáde rẹ nìyẹn. Ìdí nìyí tí àwọn èèyàn yóò fi máa ṣàtọ̀wò nítorí wípé wọ́n gbàgbé wípé ìkorò ń bọ̀ nígbẹ̀yìn. Nítorí náà, ẹ̀yin ọmọ mi, màá gbà yín níyànjú. Ojúṣe tí Olódùmarè gbé lé ẹ̀yin méjèèjì lọ́wọ́ nìyẹn. Ẹ máa ṣe níṣó, Ọlọ́run á sì fún yín ṣe o. Ọlọ́run á sì fún ọ ṣe. Èyí ti jẹ́ ẹ̀yin ènìyàn mi. Kí ló dé tí gbogbo ọ wá rí báyìí? Òtítọ́, bí ó tilẹ̀ jẹ́ pé èmi ni mo kẹ́yìn nínú gbogbo àwọn tí ò ń kó kiri, bẹ́ẹ̀ náà ló tilẹ̀ jẹ́ pé èmi ni gbogbo àwọn ènìyàn ti torí ẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ. Bí wọ́n bá ti wá rí ọ, wọ́n gbọ́dọ̀ gbìyànjú kí wọ́n rí sùúrù, kí wọ́n rí ìrètí, kí wọ́n bá lè rí àṣeyọrí. bẹ́ẹ̀ ló rí. ọ̀pọ̀ ènìyàn ló máa ń fẹ́ mi,
ṣùgbọ́n wọn kò fẹ́ ọ̀rọ̀ ẹni tí ń bá mi rìn. Ṣùgbọ́n tí gbogbo wọn retí ìwọ tó kẹ́yìn tí o jẹ́ àṣeyọrí, Elédùmarè ti gbéṣẹ́ lé wa lọ́wọ́. Tiwa ni ká ṣe é. Ìyànjú ni màá gbà yín kí ẹ má jẹ́ kó rẹ̀yìn kí ó sì má sú yín, nítorí pé àgbà lọ àgbà bọ̀ wọ́n níbi à ń darí rẹ̀ sí. Bí agbálé bí agbáta pẹ̀lú àtàn là ń darí rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni àwa la kẹ́yìn láyé, bẹ́ẹ̀ àwa la lékè lọ́run. Apẹ́ kó tó ní ni wá kò ní ní bàjẹ́. Ọ̀rọ̀ ẹnu wa tilẹ̀ lè korò ṣùgbọ́n kò ní díbàjẹ́. Irú àwọn tó lọ fógún ọdún ọjọ́ kan lòótọ́ yóò bá. Ohun tí kò yé àwọn èèyàn ni wípé ohun tó bá hó ṣùkúṣùkú yóò dá wàìwàì. Elédùmarè ti fi iṣẹ́ rẹ̀ rán wa, àwa yóò sì ṣe é. Ẹ wò ó, mo dúpẹ́ ẹ̀yin ènìyàn mi. Elédùmarè tó so wá pọ̀ kò ní tú wa ká. Àṣẹ. Mo lérò pé ló wà ní láti lọ sí ìfẹ̀yìntì ó tọ̀nà. Bẹ́ẹ̀ ni èmi náà lérò pé Ọlọ́run wà pẹ̀lú wa torí òun ló ń dá wa sí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Òun náà ló ń tọ́ wa sọ́nà, mo sì lérò pé yóò so èso rere. Bàá mi, ìyá mi, mo sọ fún yín pé ọ̀rọ̀ fún ara rẹ̀ gangan ló mú èrò múmú ẹ̀yin méjèèjì wá sí ìfẹ̀yìntì láti dín ìrìn àjò mi kù àti wípé àríbi dúró sí nífẹ̀yìntì. Àwa náà nífẹ̀ẹ́ sí i kọ́lọ́hún túbọ̀ bùkún ọ̀rọ̀. Ẹ wo ẹ jẹ́ á tètè wọn lọ, àrọ́jọ́ mú solókù Ọlọ́run ó darapọ̀ mọ́ wa ọ̀nà báyìí náà lágbà. Ẹ kó òwúrọ̀ bàbá o. Ẹ jọ ó pọ̀rọ̀ ni mò ń wà. Ó pọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ kókó o. Ibẹ̀ náà lẹ wà yìí. Ọ̀rọ̀ ló ní oko yìí bí ó ti tóbi tó. Ọ̀nà tí ẹ gbà débẹ̀ náà rèé. Ẹ ṣeun bàbá. Báwo? Ṣá ti ríra lónìí? Kí máa ṣọ́ra wa dání yìí. Ṣé ẹ rí i? Mo sọ bẹ́ẹ̀, ó lè ní. Ẹ jẹ́ kí a wọ̀rọ̀ yìí dáadáa wọ̀rọ̀ nítorí ìpọ́njú ń gbìyànjú láti wá oko ọ̀rọ̀ àmọ́ oko ọ̀dọ̀ tirẹ̀ ló ti bára rẹ̀. Òtítọ́ kọ́, ọ̀rọ̀ yìí máa dọ́dọ̀ ba. Mo gbọ́dọ̀ dọ́dọ̀ ba. Mi ò ní gbà o. Ẹ jẹ́ ká fi sùúrù ṣe ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ máyẹ̀ kó tí lè tó yìí. Kábíyèsí o, ọ̀kan aláyélúwà. Ó ti tó gbà díẹ̀ sí ẹ mọ̀ mi. Ẹ mọ̀ pé ẹ ti mọ̀ wípé ohun tí bá rí ni máa sọ. Ohun tó ń fẹ́ ni ohun tó ń rùn. Mò ń sọ fún yín pé ìpọ́júdìràn yìí olè ni. Nítorí pé ta ni nínú ìlú wa yìí ni yóò sọ pé òun ò kò mọ oko ọ̀rọ̀. Pẹ̀lú bí ó ti tóbi tó, kò sí àwíjàre fún ìpọ́júdìràn. Ọ̀rọ̀ mi ò sì yí padà, olè ni. Kábíyèsí o, ọ̀kan aláyélúwà. Ìyá mi ń sólè. Gbogbo ènìyàn ló mọ̀ pé ọ̀rọ̀ fún ẹbí mi láǹfààní láti mú nǹkóhun nínú oko rẹ̀. Ṣùgbọ́n ìyá mi ò tẹbẹ̀ rí. Wọ́n ní káwọn gbìyànjú rẹ̀ wò lónìí nítorí pé mi ò sí nílé kó tó di pé irọ́ darí wọn lọ bòmíràn. Bẹ́ẹ̀ ni.
aláyélúwà. Ó ti tó ìgbà díẹ̀ tí mo ti ń wá ẹni tí ó máa wá mú nǹkan nínú oko mi. Ṣùgbọ́n mo gbá a lọ́rùn ọwọ́ mu níbi tí ó ti ń gbìyànjú láti fẹ́ ẹ̀fọ́ nínú oko mi. Ó wá ń pirọrọ bí ẹni pé oko ọrọ̀ lòun ti ń já ẹ̀fọ́. Kábíyèsí, olè ni. Ọ̀kan aláyélúwà, tí a bá wò ó láti ara orúkọ ìran tòṣì yìí, kò sí ohun tí àwọn bàbá rẹ̀ fẹ́ filẹ̀ fún. Kí la lérò wípé kí ó ṣe ju kó jalè lọ láti fi gbé ayé, àbí kí lẹ ní mo wí? Bẹ́ẹ̀ni, kí ni ẹ fẹ́ kí ó ṣe? Jẹ́ kí n béèrè lọ́rọ̀ rẹ, Ìpọ́njúdìran. Ta ni bàbá rẹ̀ ńlẹ̀ yìí? Torí mi ò lè rántí ọ̀kan pàtó náà bàbá ńlá wa tí ń jẹ́ orúkọ náà. Bí kì í ṣe ọmọ ìlú Kábíyèsí Ọ̀kan Aláyélúwà. Láti ìlú Ìlàkọsẹ̀ ni mo ti wá. A wá tẹ̀dó sí ìlú yìí, èmi àtàwọn ẹbí mi, nítorí ìdojúkọ tèmi àtàwọn ẹbí mi bá ń fínra. Ṣé a lè mọ ìdojúkọ náà? Bẹ́ẹ̀ni, olówó ni wá tẹ́lẹ̀, a máa ń gbé ìgbé ayé bí ó ṣe wù wá. Ṣùgbọ́n nítorí àwọn ẹni tí a jẹ lówó, tí wọ́n sì nílò láti gba owó wọn padà, a di aláìnílé. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ọrọ̀, a ti ń gbé ìgbé ayé èyí tí yóò yè koro. Ìyẹn ni pé o ṣọmọ bíbí inú ìlú yìí. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí i? Ó ṣe bóun yóò ṣe, òun yóò sì mú jẹ ni. Kò gbọdọ̀ lọ láì jẹ̀yà. Kábíyèsí o, Ọ̀kan Aláyélúwà. Ọ̀rọ̀ yìí jẹ́ èyí tí ó fi ìdí òtítọ́ múlẹ̀ nípa bíbéèrè ìbéèrè mélòó kan lọ́wọ́ ọ̀rọ̀. Àti wípé ọ̀rọ̀ dá kò sí lórí ìjókòó àbí kílẹ̀ ni mo wí. Kábíyèsí máa tó lọ ké sí wa. Kábíyèsí o, Ọ̀kan Aláyélúwà. Oníṣẹ́ yín jíṣẹ́ fún mi pé wíwá mi sáàfin ṣe pàtàkì. Torí náà mo ṣe ní kí n sáré wá ní wàrà ṣẹ̀ṣà. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀. Elédùmarè ò ní ṣí ọ kúrò ní ìjọba wa. Àṣẹ. Ǹjẹ́ ọmọ arábìnrin yìí? Mo mọ̀, òun ni ìyá àdìtú Elédùmarè tí mo fún ní àṣẹ láti wọnú oko mi nígbàkigbà tóun àtẹbí rẹ̀ bá nílò ohunkóhun. Mo dá mọ̀, mo mọ̀ dáadáa. Ẹ jẹ́ kí a béèrè kábíyèsí pé irú ẹ̀fọ́ wo ni Ìpọ́njúdìran gbìyànjú láti gé nínú oko? Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni. Tí n bá máa béèrè sí, ṣé ìwọ ní irú ẹ̀fọ́ bẹ́ẹ̀ ní oko rẹ? Rárá o, tẹ̀tẹ̀ nú oko mi ò tí ì tásìkò àti kórè rẹ̀. Á jẹ́ pé ó ti lọ sí oko ọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ṣàkíyèsí pé tẹ̀tẹ̀ tí ó wà níbẹ̀ kò tí tó àsìkò ìkórè, ló ṣe dàbí ọgbọ́n láti jí nínú oko ọ̀rọ̀ kí wọ́n pálábà rẹ̀ tó ségi. Àbí kílẹ̀ ni mo wí? Tó bá rí bẹ́ẹ̀, màá sún ìdájọ́ mi tọ́jọ́ méje òní kí a túbọ̀ fi ṣèwádìí wa fínífíní sí i. Àbí kílẹ̀ ni mo ti wí? Kí ló ṣẹlẹ̀? Mo gbọ́ pé ọba pè pàdé sọ fún mi kí ló ṣẹlẹ̀ láàfin lónìí. Ọ̀rẹ́ mi ibi ló wà. Ó lè gbàgbọ́ wípé arábìnrin tó pa rẹ̀ ń Pọ́njúdìran. Nítorí ó lo oko ọ̀rọ̀ tó lọ jalè. Ó wá fẹ́ dà lé irọ́ lórí pé irọ́ ló tọ́ka bẹ̀ sóhun. Ojú ò tiẹ̀ tí kóhun lọ pẹ̀lú òmíràn láti lọ jalè. Mo rí wọn nígbà tí irọ́ tọ́ka sí oko kan fún. Mo rí wọn nígbà tí mo lọ sóko láàárọ̀. Kò parọ́ òtítọ́ ni arábìnrin náà. Ó jẹ́ ẹgbẹ́nu rẹ̀ dákẹ́. Olúwa sì lẹ̀ ṣe ohun tó sìn bẹ́ẹ̀ láàárọ̀. O ò bá dá wàhálà lẹ̀. O ò bá fẹ́ lójú ju bí ó ṣe yẹ lọ. Kò dákun jẹ́ à lọ. Mo mọ̀ wípé Elédùmarè wà pẹ̀lú wa lórí ọ̀rọ̀ yìí. Àmọ́ gbogbo wa la mọ̀ pé ohun tó máa ń fún ọ̀pọ̀ ènìyàn láyọ̀ ni tí wọ́n bá parọ́ fún wọn. Bí wọ́n ti rí ayé sí jẹ́ nǹkan tí kì í ṣe irọ́. Àmọ́ gbogbo wa la mọ̀ pé ohun tó máa ń fún ọ̀pọ̀ ènìyàn láyọ̀ ni bí wọ́n ti rí ayé sí jẹ́ nǹkan tí kì í ṣe irọ́ tí ó sì jẹ́ òótọ́. Nítorí pé gbogbo nǹkan ló dùn rí wò tí ó sì dára. Wọ́n dùn gbọ́, wọ́n dùn rí wò nítorí àwọn ni wọ́n ṣe ohun tí ó tọ́ rárá láyé. Bẹ́ẹ̀ sì ni wọ́n dàbí ike ìrọmi
tí ó dùn wò níta àmọ́ tí inú rẹ̀ kún fún ẹ̀gbin. Bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn túbọ̀ máa ń mu nínú omi náà tí wọn yóò sì máa gbèrò pé àwọn tí mu ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n wọn kò ní ìròrí pé àìlera kò ní wá lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n nípele nípele ni yóò máa wá. Òótọ́ lẹ sọ òtítọ́. Elédùà àti dá ayé yìí lọ́nà tó gbà wú ni lójú. Ó dá wọn púpọ̀ láti ṣiṣẹ́ fóun kéékèèké. Ó dá omi nítorí ilẹ̀. Ó dá ilẹ̀ nítorí ohun ọ̀gbìn. Ó dá ewébẹ̀ nítorí ènìyàn. Àmọ́ ó rú ni lójú nígbà tí omi bá ń pa ènìyàn. Ó rú ni lójú nígbà tí ewébẹ̀ bá ń pa ènìyàn tó sì jẹ́ pé ilẹ̀ ni ó gbà wọn nítẹ̀. Ó rú ni lójú pé láàárín ìṣẹ́jú kan ènìyàn á mí, láàárín ìṣẹ́jú mìíràn kò tún mí mọ́. Ó rú ni lójú pé ènìyàn tí ń ṣe rere ń kú ikú àìtọ́jọ́ nítorí ó ń ṣe rere. Èyí tí ń hùwà burúkú ń gbélé ayé pẹ́ nítorí ìwà búburú rẹ̀. Ó rú ni lójú pé èèyàn tí ń sin Ọlọ́run ń mọ ìkorò, èyí tí ó sì ń jẹ ìgbádùn. Àwọn tí wọn kò jẹ ìgbádùn, àwọn wọ̀nyí ló ń kí. Ó dá ilẹ̀, omi àti ohun gbogbo tí ń bẹ nílé ayé nítorí ìdí pàtàkì kan. Èyí tí ń ṣe láti gbélé ayé, láti nípa àti láti kú. Àwọn ènìyàn ayé máa ń gbàgbé ọ̀nà tí wọ́n gbà dé ayé. Ìgbàgbé ayé máa ń ṣe wọ́n lórí ìgbé ayé tí wọ́n bá ń gbé, tí wọ́n yóò sì gbàgbé ibi tí wọ́n yóò parí ìrìn àjò wọn sí lẹ́yìn ayé. Òtítọ́ ni gbogbo yín sọ. Gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá òtítọ́ ni. Elédùà Wá kọ́ wa mọ̀ ọ́ ṣe o. Nígbà ló sànù wà lórí ọ̀rọ̀ yìí. Àṣẹ. Nígbà ló sànù wà o. Wá fi ya ní ilé o. Ṣé ẹ̀rí pò ní yẹ wá? Ó yẹ wá o. Kódà bí a ṣe ń gbọ̀rọ̀ náà lọ́tún tá à ń gbà sósì, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ń gbọ́ sí wa lẹ́nu. Bẹ́ẹ̀ ni. Wọ́n gbọ́ràn sí wa lẹ́nu. Àwa ni, àwa náà ni, àwa la lè ṣe. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Àbẹ́ẹ̀ rí, àní èmi làwọn ènìyàn fẹ́. Èmi ti sọ fẹ́ gbọ́n mi wípé kó wá bí wọ́ sí wípé ẹnu ẹ̀ ń rùn. Ṣùgbọ́n kí a sọ bó ti rí, aburú léèyàn. Mo rí bí mo ṣe ń sọ sọ́tún lẹ́yìn náà ń gbà lósì. Ṣé ẹ rí àwọn ènìyàn wa o? Ibi tí ẹ̀rù ti bà mí ní ìgbà tí irọ́ bi arábìnrin ọ̀hún pé irú ẹ̀fọ́ wo ló fẹ́ lọ já lóko, tí ó sì fèsì pé ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ kò ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lóko. Ẹ wá jí abira wa o. Báwo ni irọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ kò lẹ́fọ́ tẹ̀tẹ̀ lóko? Èmi ni, èmi náà ni. Ẹ dúró, kí ló ń bọ ẹ lókè tílẹ̀ ògbà? Kí ló ń ṣẹlẹ̀ nínú ayé tójú àwa kò tó? Ẹ dúró náà, ṣé ó rọrùn ni kí ènìyàn jẹ́ ọmọ bíbí inú ayé? Bàbá o. Bẹ́ẹ̀ ni, tí ojú lásán lẹ rò pé mo takú tí rọ lọ́rùn tí mo ní òkò rẹwà yìí kò ní jásẹ̀ torí pé gbogbo bó ti ń lùlù ni mò ń jó, ijó òun á sì máa dùn mọ́ mi. Ẹ wá ní kí fọ̀rẹ́ wa lẹ̀. Ẹ wá o, ẹ má ká gbàgbé wípé ọba kò tíì ṣèdájọ́ tí a fi dájú wípé pípa lọ́ba yóò pọ̀ ọjọ́ dìran. Tó bá rí bẹ́ẹ̀, ẹ kò sí ṣe kò sáì ṣe. Ẹ jẹ́ ká lọ́ọ́ dúnkòkò máa ráàlú pé tá a bá rí ẹnikẹ́ni tó bá yọjú láti wá ṣe ìjẹ́rìí bóyá ti sọ ohun tójú rẹ̀ kò tó, bóyá bẹ́ẹ̀ sì ni ojú rẹ̀ tó, pé pípa lápá. Mo ní ìgbàgbọ́ tí a bá ṣe èyí, kò sáré ẹni tí yóò bọ́ta láti sọ̀rọ̀ tàbí dá sí ìṣẹ̀lẹ̀ náà. Orí yẹn sọ, ṣe bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo aráàlú wọ́n máa ń fetí sí mi, wọ́n fẹ́ mi, wọ́n sì fẹ́ràn ohùn mi ju ti ẹ̀gbọ́n mi òtítọ́ lọ. Kí ọjọ́ méje tó pé, àwa yóò ti bọ́ sínú ìlú láti máa ṣe ìtákà, àsọdùn, ohun tó ṣẹlẹ̀ àtèyí tí ò ṣẹlẹ̀ fún àwọn ará ìlú. Mo mọ̀ pé tí a bá ṣe èyí, àwa lọ̀rọ̀ náà já mọ́ lọ́wọ́. Àfàyàmọ́. Ọ̀rọ̀ ìwọ la wá rí. Mo mọ̀ wípé ìwọ ló lè fi ojútùú sínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Arábìnrin tí ìwọ fi ẹ̀sùn kàn kì í ṣe ènìyàn burúkú, àbí? Bẹ́ẹ̀ni. Dídà ló dà lọmọ fi ń dẹ̀gbẹ́. Ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ. Ìyà ohun ìpọ́njú ló bá ìdílé rẹ̀ múlẹ̀. Èmi òtítọ́ sì ni mo ṣe alábàápàdé ọmọ wọn tó dúró yìí. Èmi yìí kan náà ni mo ṣe atọ́nà rẹ̀ dé ọ̀dọ̀ ọ̀rọ̀. Ọ̀rọ̀ sì fún nídarí gbé ohunkóhun
tí wọ́n bá fẹ́ nínú oko òun ni kí wọ́n lọ máa já. Àmọ́ ìpọ́njúdìran kò mọ oko yìí. Ní ọjọ́ tó ń wá jíjẹ lọ ni ó fi ṣe alábàpàdé irọ́, tí irọ́ fi darí rẹ̀ ní ọ̀nà àìtọ́. Èyí ló gbé gbogbo wa wá o. Kí o dákun kí o sì dábọ̀ gbà wá o. Tọ́ bí ọ̀rọ̀ bá rí báyìí, mo ní ìgbàgbọ́ nínú wo òtítọ́. Ọ̀rọ̀ náà jẹ́ ọ̀kan pàtàkì lára ìṣẹ̀dá tí Elédùà dá, tí n kò lè fojú tẹ́ńbẹ́lú rẹ̀ tàbí kọ ọ̀rọ̀ sí lẹ́nu. Ohun tí èmi yóò sọ ní ìsinyìí ni wípé kí ni ẹ fẹ́ kí a ṣe? Ó ṣeun ọ̀rọ̀, ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Elédùà ò ní jẹ́ ká kú sípò ìkà. Àṣẹ. Ọmọ ẹlẹ́ran wa ò sì ní jẹ egun. Àṣẹ. Ọmọ ẹlẹ́ran ní ẹbí àdìtú lọ́dọ̀ mi. Ṣùgbọ́n irọ́ fẹ́ jẹ́ kó jẹ egun. Gbà wá kí o sì rà wá kalẹ̀. Tọ́ná sí ọ̀rọ̀ yìí kọ́rọ̀ yìí lè lójútùú. Bí ọ̀rọ̀ bá rí báyìí, ọmọ náà là ń rán síná ni a ó fi ọ̀rọ̀ náà ṣe. Wàhálà tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ irọ́ ni a ó rán níṣẹ́ náà. Torí ó ní àwọn ohun kan tí ó fẹ́ gbà lọ́wọ́ mi láti fi ṣe iṣẹ́ rẹ̀ ní ṣíṣe. Ṣùgbọ́n n kò ní yọ̀ǹda rẹ̀ fún, bí kò bá bá mi pitú ọ̀rọ̀ rẹ̀ nínú ìgbìmọ̀ wọn lórí ọ̀rọ̀ yìí. O ṣeun púpọ̀ ọ̀rọ̀. Agbára tí Elédùmarè fún ẹ kò ní dòbu. Bẹ́ẹ̀ sì ni ìmọ̀ rẹ ò ní dọ́bà. Àti ké pe wàhálà ó fẹ́ dé tán. Wo ìṣe máa gbéṣẹ́ rán wàhálà ó fẹ́ dé náà. Ẹgbẹ́ṣẹ́ rán wàhálà ni ó máa jẹ. Kódà mo jẹ kọjá bí ẹ ti rán mi lọ. Òun ní ọmọbìnrin tí mo ní ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ lọ́jọ́ náà rèé. Ó ṣe wàhálà. Mo mọ̀ pé ó ṣeṣẹ́ náà ju bí mo ti rán ọ lọ. Èé ṣe tí ìwọ kò fọhùn gbàgede ọba lọ́jọ́ sí. Bàbá, n ò sí ní gbàgede ọba lọ́jọ́ náà. Bẹ́ẹ̀ sì ni nígbà tí mo gbọ́ nípa ọ̀rọ̀ yìí, àwọn ènìyàn ni wọ́n kẹ́nu bò mí. Wọ́n ní kí n gbẹ́nu dákẹ́, pé kí n má gbẹ́rù ẹlẹ́rù fa tèmi dání. Ìdí nìyí tí mo fi panu mọ́ tí n ò sì rí nǹkan kan. Ó ti dára. O ṣe púpọ̀ ìjẹ́rìísí. Lọ́la náà ni ọjọ́ méje yóò pé. Àbí? Bẹ́ẹ̀ni. Tí a fẹ́ kó bá a jẹ́rìísí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ṣé o ṣetán láti ṣe fún wa? Bàbá, bẹ́ẹ̀ ni mo ti ṣetán. Gbogbo yín tí ẹ jókòó yìí náà nígi lẹ́yìn ọgbà mi. Ẹ tó fẹ̀yìntì, ẹ tó gbáralé. Bẹ́ẹ̀ lẹ̀rí kankan kò sì bà mí mọ́. Àyà mi sì ti le láti fọhùn. Mo sì fọhùn níbikíbi tẹ́ bá ti ń Ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó sì kú ìfọmọnìyàn ṣe. Tí Elédùà bá fún wa ṣe, èmi náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mo dá ọ lọ́lá. Ẹ ṣeun bàbá. Nígbà gbogbo ìlú ti faramọ́ pé tòótọ́ ni ìpọ́njúdìran ó jalè tí kò sì ṣẹlẹ́rìí kankan. Mi ò lérò wípé a tún gbọ́dọ̀ máa gba ọ̀rọ̀ ibẹ̀ ní gbàgbá ọtí tí a sì mọ̀ pé nínú ìlú wa yìí ìwà olè jíjà kì í ṣe ohun tí a lè fojú fò. Ikú sì ní ìdájọ́, àbí kílẹ̀ ni mo rí aráàlú. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ wọn máa wá wọn mẹ́sẹ̀. Panumọ́, ta ni ò mọ̀ pé ẹni tí a bá kọ́ níkà tí ó ṣe ìkà ń gbé ní onítọ̀hún ni. Òògùn ó fẹ́ ká níbo ló ti ń ṣerú ẹ̀. Nígbà tó mọ̀ pé òun mọ oko tó ń lọ, kí ló dé tó dúró lọmọ tó mọ bẹ̀? Kábíyèsí o, ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò. Ẹ ṣèdájọ́ kú fún Pọ́njúdìran. Tó bá wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó lè sọ sí ìṣẹ̀lẹ̀ yìí? Kábíyèsí o, ọ̀pọ̀ aláyélúwà. Ìjẹ́rìísí wà o. Mo mọ ohun tí mò ń wí. Ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ó ṣojú ọmọbìnrin kan. Wàhálà àbúrò ẹ̀ burú ni.
mọ ohun tí ò ṣe ṣé ní pàṣẹ àfihàn ẹ̀ ó máa takú ọ́ lè yí. ìwọ filẹ̀. kábíyèsí ẹ jẹ́ ń pé ọmọbìnrin náà síta kí ó wá sọ ohun tí ojú rẹ̀ rí lọ́jọ́ náà lọ́hùn. ó dáa kò burú jẹ́ ká rí onítọ̀hún. ìjẹ́rìísí bọ́ síta kí ó wá sọ ohun tí ojú rẹ̀ rí lọ́jọ́ náà lọ́hùn. kábíyèsí o lóòótọ́ ni mo mú wọn lọ́jọ́ náà lọ. ẹ kó òwúrọ̀ bàbá o ẹ jọ ó pọ̀rọ̀ ni mò ń wà. ó pọ̀rọ̀. bẹ́ẹ̀ni. o ibẹ̀ náà lẹ wà yìí ọ̀rọ̀ ló ní oko yìí bí ó ti tóbi tó ọ̀nà tí ẹ gbà débẹ̀ náà rèé. ẹ ṣeun bàbá. ó dára kò burú ǹjẹ́ a rí ẹni tó tún fẹ́ sọ sí ìṣẹ̀lẹ̀ yìí kí n tó ṣèdájọ́ mi kò bàjẹ́ láyé olúgbọ́n kò sì bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ ní ayé àwọn ọ̀rọ̀gbọ́ àga lórí àpèrè àwọn baba ńlá baba mi tí mo wà yìí kò nítorí mi bàjẹ́ ìdájọ́ mi rèé kí ẹ lọ fi arábìnrin ìpọ́njú dìran sílẹ̀ kó máa lọ láyọ̀ àti àlàáfíà. wá mi ẹ̀dá máa lọ lé báyìí. ẹ ṣeun kábíyèsí o. èyí wá jẹ́ àríkọ́gbọ́ fún gbogbo aráàlú pé kí a máa wá àdí ohun gbogbo dájúdájú kí a sì fìdí òtítọ́ múlẹ̀ ire o. kábíyèsí o. bàbá ìtọ́yìn alẹ́ yìí ó kà sí àrà bẹ́ẹ̀ sì ni ó lékè kà àbí kí ló ní mo wí. bẹ́ẹ̀ ni o nítorí náà la ṣe fẹ́ràn irọ́ ju òtítọ́ lọ. bẹ́ẹ̀ ni ẹ̀yin ènìyàn ẹ fẹ́ràn irọ́ ju òtítọ́ lọ ẹ ṣáà rí ohun tí wọ́n fi ṣèkómọ irọ́ bẹ́ẹ̀ sì ni ẹ rí ohun tí wọ́n fi ṣèkómọ òtítọ́. bẹ́ẹ̀ ni bàbá. bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ á bà. ẹ̀yin ọmọ mi àná tí ẹ gbọ́ yìí mo fẹ́ kẹ́ mo lò ọlọ́run á máa wà pẹ̀lú yín o. àṣẹ. ẹ ṣe bàbá Last day of production, ìlú Àgídìgbò.